máa wo nǹkan tó ń ṣe báyẹn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́pàá tán ní kó máa dáàbò bò lú ọlọ́pàá lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀kan tí ó kàn yín kan tí ó yẹ kẹ́ ẹ dá sí kọ́ gá kan dẹ̀ wá ń bì kan kó dẹ̀ sọ pé kán lọ máa gbé jíyàn gbé wá lánàá state lórúkọ òun lórí ọ̀rọ̀ ẹ̀sìn ṣé ẹ wá ń support àwọn fúlàní us ọmọ bọ̀bọ̀ tó ń pè ní us imam yẹn fúlàní ni ìkejì ẹ̀ náà fúlàní ni àwọn fúlàní náà ń operate tó ń fi islam operate legally ní nàìjíríà so bad so bad so bad ẹ fẹ́ dá wàhálà lẹ̀ sílẹ̀ nìbàdàn ẹ fẹ́ dá wàhálà lẹ̀ sílẹ̀ nǹkan tó jẹ́ pé ẹ̀ ń ṣe yìí ó lè jẹ́ kí ìlọrin àti ìbàdàn kógun jara wọn meanwhile àwọn ọmọ wa tó wà nílọrin bẹ̀ yẹn àwa náà máa support o wo islam kò jẹ́ handbag lásán ni tọwọ́ bá tá a bá gbé tọwọ́ bá ro wa máa jùyà ẹ̀ sílẹ̀ à ń ṣe mùsùlùmí bíbá ọmọ yorùbá ni wá o ọmọ yorùbá ni báwo lẹ ṣe máa ẹ̀dẹ̀ track èèyàn wá láti ìlọrin ẹ̀dẹ̀ fún wa jí gbé nìbàdàn wọ́n dẹ̀ ń kidnap èèyàn ní kwara ẹ̀yin ọlọ́pàá bẹ̀ yẹn useless nìyín gbogbo ẹ̀yin ọlọ́pàá àtọ̀gá tó ní kẹ́ wá múyàn bí olórí burúkú ni gbogbo yín ẹ̀dẹ̀ fi kwara sílẹ̀ níbi tó ti ń jíyàn gbé wọ́n jọba kan gbé láìpẹ́ yìí o olórí burúkú ọ̀gá tó ní kó wá kidnap èèyàn bí báyìí kò sọ̀rọ̀ sí kò ṣe nǹkan kan ó dẹ̀ wà láyé bí aláìsí ìwọ tó pàṣẹ kan wá kidnap Tani Ọlọ́run àtiwájú iṣẹ́ àtẹ̀yìn ò ní jèrè mọ́ ò ní jèrè kankan nídìí iṣẹ́ yẹn bó ṣe wá ló ṣe máa lọ aṣọ lórí burúkú lẹ́yìn pípù ìṣá ó rọrùn fún yín láti wá kidnap èèyàn nìbàdàn bò kó rọrùn fún yín láti dá sọ̀rọ̀ Kwara ẹnu ọjọ́ mẹ́ta yìí people are complain police up and down èèyàn ẹlẹ́ran ara bíi títí wa ni wọ́n tán bá misbehave a máa correct wọn ni bọ̀ àwa dákẹ́ àrí àṣẹ bí ẹni tí ò rí and the end of it ẹ tún wá ẹ wá useless débi pé ọ̀rọ̀ ẹ̀sìn ló kù tẹ́ fẹ́ máa bá deal kí ló kan ọlọ́pàá pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Saudi Arabia lẹ ti ń ṣe ọlọ́pàá ni wọ́n lọ́lọ́pàá ní Saudi Arabia ń bẹ̀ yẹn tó ń rí gbogbo nǹkan tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì àwọn yẹn ti jẹ wọ́n ti yó ẹ̀yin lébi ń pa wọ́n ràn yín ẹ wá fẹ́ máa họ́ọ̀tì ara yín sí black o níbi tẹ́ dìdìrín dé black to black wèrè ọlọ́pàá tó ní kó lọ arrest èèyàn yìí tó bá dé Saudi Arabia kò wà recognize o ayé yín ti bàjẹ́ ẹ wá wo black sí black ọ̀nà wo gan lẹ́gbà ọ̀nà wo lẹ́gbà sí Fúlàní fi wà àárín wa ní Nàìjíríà náà wàásù bí alápè Haúsá Yorùbá and Igbo tí bá ń ṣe jẹkújẹ táwọn Fúlàní fi wọ̀ yín they are hiding everywhere màá wá fi opportunity kọlù Òṣogbo ìlú Òṣogbo ẹjọ́ ẹ nọ́tìsì ọ̀rọ̀ yìí pẹ̀lú gbogbo ẹ̀yin babaláwo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà nílùú Òṣogbo àwọn wo ni wọ́n wà ní ọ́ndà Òṣogbo torí ọmọ ìyá Òṣogbo tó máa ń pòsì àbúrò ẹ̀ arúgbá gbogbo ojoojúmọ́ ló máa ń pòsì Allah ṣé Mùsùlùmù ṣé ìṣe pé àwọn Mùsùlùmù Fúlàní ṣé ìṣe pé wọ́n ti cross over Òṣogbo yẹn because a tún nọ́tìsì kankan náà níbi Ọ̀ṣun Òṣogbo yẹn àwọn tó ń gbabẹ̀ kọjá Mùsùlùmù ló pọ̀ jù ń bẹ̀ tó ń lọ nínú ó dà pé Mùsùlùmù ti ń wọnú bẹ̀ yẹn díẹ̀díẹ̀ kò dẹ̀ ń ṣọ̀rọ̀ 20 years project náà ń ṣe ń bẹ̀ yẹn o tó bá yá ń sìn wọ́n máa sọ fún yín pé àwọn ò kí ń ṣe àlejò pónílé ni wọ́n ẹ̀yin wo lẹ gbà wọ́n síbẹ̀ àbí ojú ọ̀nà Òṣogbo yẹn ṣó já síta ṣó já sí bòmíì ni because tó bá já sí bòmíì kì í ṣe ẹsẹ̀ tó fi ń rìn yẹn kọ́ ló yẹ kó máa fi rìn o mo notice kíní yẹn nígbà tí mo wá sọ́ṣọ́ Òṣogbo ọmọ ìyá arúgbá yẹn ojoojúmọ́ ló máa ń play ló máa ń ó dà pé Mùsùlùmù ó dà ẹni tó bá jẹ́ Mùsùlùmù kò yẹ kí wọ́n gbà wọ́n láàyè láti jẹ́ olùborí bí omi Ọ̀ṣun Òṣogbo ń bẹ̀ yẹn wọ́n kì í ṣẹ̀sìn nídìí Ọ̀ṣun Òṣogbo tẹ́ bá dẹ̀ notice náà ẹni pé wọ́n ti ń ba omi yẹn jẹ́ nígbà tí wọn ọ̀dẹ̀ tí ì sọ ọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ ẹ̀sìn omi yẹn wà ókè o omi tí everybody ń pọ́n mu ni omi tí everybody wá ń ṣàdúrà ń di ẹ̀ ní gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà ní ìlú Òṣogbo ẹ notice nǹkan yìí ìyá tí ọmọ ẹ̀ ń rúgbà yẹn tó bá ti jẹ́ pé Muslim ni wọ́n ẹ yọ wọ́n kúrò lọ́bẹ̀ wọ́n ń ṣọmọ Ọ̀ṣun Òṣogbo nìyẹn ẹ jẹ́ kí another indigenous take over wọ́n sì kò sí létí ò lọ́mọ virgin kò sí létí ò lọ́mọdé o mo sọ̀rọ̀ yìí ó ní reason ó ní ìdí tí mo fi sọ bẹ́ẹ̀
ọmọ ìyá ọmọ kan wà tó ń ta àgbo ojoojúmọ́ ọmọ yẹn bó ṣe wà bóyá muslim ló fẹ́ bóyá kan ni tó bá ti jẹ́ pé ẹ̀yin tẹ́ ń ṣe aṣojú níbi Ọ̀ṣun Òṣogbo ẹ̀ tó bá yẹ pé ti di muslim ẹ jẹ́ kí ẹ kúrò ń bẹ̀ ẹ má bàlújẹ́ fún wa ẹ má gbàbọ̀dé síbẹ̀ yẹn torí pé àwọn Fúlàní Islamic àná fi ń operate wọ́n máa wọ̀ yín lára wọ́n máa sọ pé ọmọ ìyá ni yín wọn ẹ̀ẹ́dẹ̀ kí rántí pé kì í ṣe ọmọ ìyá nígbà tó bá fẹ́ jí yín gbé níbi tẹ́ dìdìrín tẹ́ ponú dé tó bá fẹ́ jí yín gbé tó fẹ́ gba ransom lórí wọn kì í mọ̀ pé ọmọ ìyá ni yín wọ́n ń tọ̀ yín pé ọmọ ìyá ni yín nínú ẹ̀sìn Islam wọ́n fi yẹn pa yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan iṣẹ́ tí Muhammadu rán wọn kò rán wọn wá sílẹ̀ Yorùbá o àdọ́gbọ́n jalè ní nǹkan tó ń ṣe o Muhammadu rán wọn wá sílẹ̀ Yorùbá o Saudi Arabia Arabic lẹ́ ń kà o ẹ mọ ibi tí wọ́n ti gbé Arabic wá o ẹ mọ̀ pé Arabic kọ́ là ń sọ ń bí o ọ̀rọ̀ yóò rújú rárá bọ́n ṣe dá wa làwa ṣe wà yìí o ìwọ tó bá ti sọ Yorùbá lẹ́nu ẹlẹ́bọ ni ẹ o ẹlẹ́bọ ni ẹ tó bá ti sọ Yorùbá lẹ́nu ẹlẹ́bọ ni ẹ ẹlẹ́bọ ni ẹ tó bá ti sọ Yorùbá lẹ́nu ẹlẹ́bọ ni ẹ èdè Ọ̀rúnmìlà ló ń sọ lẹ́nu náà ó dẹ̀ ń bú Ọ̀rúnmìlà òun sọ pé kò dáa kò ṣe gbá ó dẹ̀ ń sọ èdè ẹ̀ lẹ́nu kí ló dé tó sọ èdè Hebrew tán fi gbé Bible wá kí ló dé tó sọ èdè Arabic tán fi gbé Quran wá kó dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀yin tẹ́ ń parọ́ pé mùsùlùmí ni yín iṣẹ́ lè jíwèé lè bàbá yín ní Saudi Arabia ìyálà ìyá bàbá lákú bàbá yín ló kọ Quran ní iṣẹ́ mọ́ bọ́ ṣe kọ́ ni ẹ̀yin ò lè wọ bí ayé ha ẹ má dá wàhálà lẹ̀ sí wa lọ́rùn nílùú gbogbo bí tẹ́ kò sí kọ́ńtírì tí Islam wà tómi bẹ́ẹ̀ sùn ọ̀ omi burúkú náà fi bro ti yín up wàhálà ìdààmú kẹ máa fojú pààyàn rẹ kẹ máa fojú dìyàn kẹ máa wòra yín bí ìgbà tó kẹ́yìn nìkan lẹ́wà ìmpọ́táǹtì ẹ ṣe jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn o èmi ń bá yín dá sí always tó bá kàn ti fẹ́ di gbàgbó sí mo máa ń dá sí mi ò kò sí ọ̀tọ̀ kàn mí pẹ̀lú gbogbo yẹn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn o àwa ọmọ Muhammadu àmọ́ aláàrí ń bí o Yorùbá ni wá o ẹ dẹ̀ lè fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí ẹ bá wá fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí ẹ kọ́kọ́ lọ gbà ìwé ìgbélù ní Saudi Arabia kárí yín ná ẹ̀yin ẹranko wọ̀nyí. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.